ẹ̀yin ìyàwó kékeré tẹ́ ẹ wá ń bá mi decision yín tẹ́ ẹ ṣe ìgbésẹ̀ tẹ́ ẹ gbé látara ẹni tẹ́ ẹ fẹ́ ẹ ṣe lọ́hùn o honestly béèyàn bá lẹ̀ ṣe lọ́hùn ẹni òun parọ́ ni ẹ ṣe ọlọ́hun pé nítorí pé ẹ fẹ́ ọkọ tó ti níyàwó rí ìwọ tó jẹ́ ìyàwó kékeré tàbí tó ń intend láti lọ ṣèyàwó kékeré o lè gbọ́rọ̀ yìí kódà ìwọ tó kì í ṣe ìyàwó kékeré gan olùwọ náà lè gbọ́ because life is a pendulum and life is unpredictable ẹni tó jẹ́ ònìkan lọ́wọ́ ọkọ lẹ́nìí anything lè ṣẹlẹ̀ tí ó lọ di ìyàwó kékeré ń bò mí lọ́la ṣọ́rọ̀ mi yé wa ọ̀pọ̀lọpọ̀ yín tí n bá gádà àwọn complaint yín pọ̀ mo rí wípé almost the same problem lẹ́ní àtẹ̀yìn tẹ́ ń plan láti lọ ṣe kékeré àti wọ́n tó ti ṣe kékeré tó ti wà ń bẹ̀ ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n máa ń fẹ́ ìyàwó kékeré different reasons náà fi máa ń fẹ́ wọn sincerely ẹlòmíì máa ń fi ẹ̀tàn fẹ́ kékeré ẹlòmíì máa ń fẹ́ kékeré nítorí pé ó ní ìdí there is always a reason pé ọkùnrin kan lọ ọ̀tá lọ fẹ́ yàwó kejì either Muslim or Christian ọkùnrin tọ́lọ́run dá humanity humanity come first before religion reason 95% there is always a reason so wá rí reason tó fi fẹ́ yẹn tí reason yẹn tí ó bá sí ń bẹ̀ mọ́ ó ṣeé ṣe kọ́mọ̀ rí ọmọ for example ìwọ tó sọ pé ẹni tó fẹ́ ò rí mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí máa ń wá bíi twice a week ń gbò yá ó dẹ̀ kan ń gbò tí ẹ̀yà ò rí mọ́ ó wá ló fẹ́ lọ sọ fún ìyáálé sórí wípé ọkàn fẹ́ lọ compound ìṣòro ìgbésí ayé ẹni fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ ìyáálé ò fẹ́ rí ọ láyé bíi kò fò sánlẹ̀ kó kú ni ó wá ní ẹ kó dẹ̀ tó fẹ́ ó ti sọ fún ẹ pé jọ́ 5 ló máa lè lẹ́dẹ̀ẹ́ èlìjẹ́ 2 mo ní ìwọ gan ọlọ́run jẹ́ ọgbọ́n èèyàn ti ní ìyáálé whichever ìṣòro tó bá tì síta láti wá fẹ́ lẹ́ẹ̀kejì ó wá sọ fún ẹ pé ọjọ́ 5 lòun ọmọ lò lọ́dọ̀ tiẹ̀ òun ọmọ lọ́jọ́ 2 lọ́dọ̀ ìyáálé kọ́kọ́rọ́ orí tiẹ̀ gan ò ti sọ fún ẹ pé irú ọkùnrin yẹn is not a candidate for polygyny ó ti mọ̀ pé irú yẹn gan kì í sọkùnrin gidi tó lè maintain obìnrin méjì because formula yẹn ibo ló ti rí ó lè expect more attention because fẹ̀kàn tẹ́lẹ̀ ìṣòro tó ti ọkùnrin wá ta wá fẹ́yàwó kejì the moment tí competition bá ti dé n tán bẹ̀ yá lé sí ń jọ́ sí pé kó ṣe tí ò ṣe gbogbo agídí yẹn máa rọ̀ gbogbo ogun tó fi ti ọkọ ẹ̀ lọ fẹ́yàwó kejì yẹn ogun yẹn bá ó máa fúnra ẹ̀ ló máa ṣe tó yóò ṣe tí ò ṣeun yóò ṣẹ̀ṣẹ̀ wà máa ṣe lódìlódì mò ń sọ̀rọ̀ ẹ̀yin ìyàwó kékeré tán fẹ́ ní ṣùlọ́kà mi ìsọ̀wọ́ single mother àbí wọ baby mama tán kàn fún ẹ lóyún síbì kan tán dáná rẹ o mò ń sọ̀rọ̀ ìyàwó kékeré tán fẹ́ wọlé ní ṣùlọ́kà tán dáná fún ìyàwó yẹn tán dáná fún tán kàn bímọ wọn yẹn ìtì ẹ̀ṣẹ̀ ìyàwó ń tiẹ̀ mò ń sọ̀wọ́ tó jẹ́ pé o ní right because tá a bá ń pèèyàn níyàwó ó mì pé ẹni tá a ti fẹ́ wọlé ìyàwó ni normal ọkùnrin ti hó ẹ ní obligation láti wá ẹ wá láti tọ́jú ẹ láti jókòó láti sùn tiẹ̀ because ìyàwó ló jẹ́ bó ṣe yẹ kó rí nìyẹn ní theory bẹ́ẹ̀ ní practical ó mọ̀ pé real life real practical làwọn máa ń discuss bí àwọn ò sọ theory tàn kánú ìwé real practical thing táwọn èèyàn ńlá kọjá làwọn ń sọ ń bí ní practical kì í sábà rí bẹ́ẹ̀ dóò bó ṣe yẹ kó rí ni ṣùgbọ́n kì í ṣe bí ṣe máa ń rí nù bí ṣe máa ń rí ni wípé ní tó o bá ti délé tán sórí gbogbo ohun tí ìyáálé ò ṣe tán fi fẹ́ ìyàwó léwu á wá máa ṣe lódìlódì gbogbo ohun tán ti ń bẹ̀ tán fọlọ́ǹbà náà bí fi Jésù bẹ̀ mọ̀ mọ̀ tí ọ̀gbọ̀ yóò mọ̀ wá ṣe lódìlódì kì í sì ṣe gbogbo ọkùnrin ní máa mọrú táktíìkì yẹn wípé obìnrin yìí fẹ́ fi kinní ìfàún padà ni mo rẹ́yàn tó ti fẹ́ ìyàwó kékeré ìyàwó yẹn gan ti lóyún eventually ngbà tí ìyáálé dá wàhálà lẹ̀ bàbá yẹn padà léyàwó kékeré yẹn lọ mú rò pé lọ yọ oyún ọjọ́ yẹn ni over 25 years ìyáálé yẹn sì ń fi ìyà jẹ máa yẹn dè ní òkúkú fẹ́ yàwó léhun òkúkú fẹ́ tù sóhun kìnnìkan ń gbà ṣe bí ìyàwó òun sì ti lè lọ fún ọ tóun bá ti wá mọ̀ pé bó ṣe mọ́ ni lára rẹ̀ ńgbà náà òun ò tiẹ̀ nílé ọmọbìnrin lọ are you understanding me bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ọkùnrin ló máa mọ̀ pé scope ni ìyáálé ń lò ìfá ọkùnrin mi àfẹ́yàwó kejì tán á máa regret pé kó mọ́ fẹ́yàwó kejì even baba ńlá àgbàgbọ́ tó jẹ́ Abrahamu gan nígbà tí Sarah bímọ tán bó tiẹ̀ jẹ́ pé ó wà reluctant láti lé Ismail àti Ega lọ but at least ó padà lé wọn lọ náà ni
because ìṣòro tó dé bá tó fi fíù tí ìyàwó fi suggest pé kó fún ega lóyún ìṣòro yẹn ti solve. So tó wá jẹ́ ìyàwó kékeré, try as much as possible to build a resistance. Ṣé rí àwọn ìyàwó kékeré yẹn náà, àwọn náà ní sacrifices tí wọ́n máa ń ṣe. Ìyẹn fún ẹni tó ti wà ń bẹ̀, bẹ́ẹ̀ ìwọ tó ló ń plan tó ló ti over 40 àbò wà ó lò wá tí ó ti wà ní 40 going to 41. Ó wá sọ pé o lè cope wípé kéèyàn máa ṣe one day off one day on pẹ̀lú rẹ̀. Are you sure that when you were single tó fi pé odidi 40 yẹn, you were faithful to yourself in that singleness? Torí tó bá jẹ́ pé o ti pé 40 as a single, tó dẹ̀ kí ń sunlé ọkùnrin, tọkùnrin ò kí ń sunlé ẹ mọ́jú, tó dúró rẹ fún Ọlọ́run. Ọkùnrin wá ẹ wá kò yẹ kó ní issue sí ẹ, kò yẹ kó ní problem sí ẹ. Ó yẹ kó o ti ní capacity láti build resistance débi pé orí àgúngún lá, orí àgúngún tẹ̀tẹ̀. Are you understanding me? Because ìwọ tó ti dagbe, mi ìmọ̀ age tó fi ń dagbe bẹ́ẹ̀ ó ti pé 40 years. You understand? At that time, ṣẹ́rí society wa náà máa ń rí singleness bí nǹkan tí ò dáa. Singleness will give you a whole lot of strength and energy that you can face life alone. A lot of àwọn obìnrin tán marry at a very early stage in life, wọ́n máa ń wà love sick ni. Tọ́wọ́n bá rọ́kùnrin wọn lè gbélé ayé because ayé wọn ti attach mọ́kùnrin yẹn. But ìwọ tó ní you were single, or they were single tó fi pé 40 years and you are going bùkátà of yourself. You are paying your bills by yourself. Mi feel pé èèyàn kan wá fẹ́ ṣìkejì. O kò wá wẹ́ wá fọ́sẹ̀ méjì. Mi feel pé yẹ kó feel yẹ. As far as I'm concerned, because resistance tó ti build nígbà míì Ọlọ́run máa mú wa go through àwọn nǹkan kan in life because of nǹkan tí future hold fún wa. Irú Bọ́láńlé tó lọ poison ara ẹ̀ tó gbógun jẹ ní January yẹn sìn. Ẹ ti mọ̀ pé irú yẹn ò lè ṣe ìyàwó kejì. Ó kàn lọ ṣe second wife tó rò fẹ́ fẹ̀mí ara ẹ̀ wéwu ni. Because ìwọ tó mọ̀ pé second wife ni ẹ tó wá lọ́kọ fún ẹ látẹ̀ńṣàn, àwọn èèyàn ń búlì ẹ tó wá lọ para ẹ. Tó o bá jẹ́ type kan tó strong, you can lè ṣe ìyàwó kékeré. Tó o bá ti wà ń bẹ̀, tètè mọ build resistance yẹn. Tó o bá dẹ̀ tí lọ, bóyá kó o rò lẹ́ẹ̀mejì kó o tó lọ, kó o stay single rẹ. Nígbà bá fi pé bí 45, 50, God can send you single tí ò níyàwó rí tí ó fẹ́ ẹ. But in a situation tó lò ti dá wà tó fi pé 40, tó bá jẹ́ single tó gbé, tó dẹ̀ san consecrate ara ẹ. Kódà tó bá ṣèyàwó tán, bóyá ìyàwó kékeré ni ẹ, bóyá twice a week àbí 3 times a week ló wá ń kí ẹ, ló wá ń dò ẹ. Èmi ò rò pé yẹ kí yẹn kó má tẹ́ ẹ lọ́rùn náà. Because fẹ̀kàn tẹ́lẹ̀, dídágbé ti mọ́ ọlá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà tí sì ṣe pé yọ́ ọmọ bọ́ ọ dẹ́ṣẹ̀, débi wípé ọ wà rọrùn àpáàdì, ṣe bí yọ́ fi ọ ni, yọ́ dáná fún ọ ni. So resistance tó ti build látìgbà tó ti wà ní sísíhun, iná ló fi continue. Even bẹ́yàn bá jẹ́ kan lọ́wọ́ ọkọ, kì í ṣe gbogbo ẹni tó jẹ́ kan lọ́wọ́ ọkọ lòun àtọkọ jọ ń gbé. Àwọn míì wà tó ṣe pé ibi iṣẹ́ ọkọ bí oṣù kan wọ́n máa ń wálé weekend, wọ́n máa ń wálé month end ni. Ẹlòmíì gan jẹ́ ìyàwó kékeré gan tó sì rà láàfíà ń bẹ̀ ju ẹni tó jẹ́ pò nìkan ló wà lọ́wọ́ ọkọ lọ. That's why self-control is a requirement for a good living. Because you don't know what the future holds for you. O mọ tí kádàrá tó máa gbé wá fún ẹ. So please, o bá ti ní capacity yẹn, stay single. Wọ́n impose unions anybody lórí. Àtẹni tó fẹ́ kan, àtẹni tó fẹ́ méjì, àtẹni tó fẹ́ bó ti ẹ̀ fẹ́ kankan, nobody is imposing it on you. So because fẹ̀kàn tẹ́lẹ̀ ìwọ tó fẹ́ lọ ṣèyàwó kejì, so ti prepare pé wọ́n pè ọ́n gbọkọgbọkọ. So ti prepare pé wọ́n sọ fún ọ pé gódìgà ni ò lè jìyà. Torí ìyà jíjẹ yẹn ò ní qualification yardstick táwọn fi measure ìyàwó gidi ní abala side ọ̀dọ̀ wọn. So ti prepare pé wọ́n pè ọ́ lóríṣiríṣi names. Have you prepared for all of that? How do you intend to handle those people? Do you want to ignore them or you want to be responding to them? So ti prepare èsì kalẹ̀ lẹ̀. Because ọkùnrin tó wá ń tẹ̀ ń sìn tó fẹ́ ṣe kejì, he will not be always be there for you. In fact, majority àwọn ọkùnrin yẹn máa padà abandon ẹni. Gbogbo bó ṣe ń wọ wá ń sìn. Ogun tó dé bá nínú ilé rẹ̀ tí ò lè solve tó fi wá ń ká tí ẹ̀ ń sìn. Tógun yẹn bá ṣẹ́, ó máa gbàgbé ẹ. Mo wo fídíò Madam Adeza tán sọ pé àwọn ń kí máa nǹkan. Àwọn wá ń bí pé àwọn ìyàwó yín ń kọ́ ṣàlàáfíà náà wá nǹkan. Wọ́n láwọn wá ń sọ̀rọ̀ débi ọmọ bíbí. Làwọn bá ní ẹ jẹ́ kí ìyàwó yín kékeré náà kó bímọ sí i. Wọ́n bá ní ńgbà torí ẹ̀ ò fẹ́ ẹ mọ̀ téèyàn bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ dá ọ̀rọ̀ pé kò tiẹ̀ nígbà torí ọ̀tẹ̀ ò fẹ́ burú. Wọ́n ló sọ directly nígbà tá yẹ ò fẹ́ ṣe kinní kan yóò ṣe wá lóyún mi.
kó wá jẹ́yàwó kékeré kọ́kọ́ ti sọ fún ẹ pé ọmọ méjì péré lọ́ọ́ bí nígbèsí ayé ẹ o kó wá lọ ṣe family planning kan ó lọ yọ́ dànù lórí pé ilé yín lọ máa padà sí. So gbogbo bí ṣe ń ṣe bí áńgẹ́lì ní ìsìn unfortunately kò sí áńgẹ́lì ní ẹ̀rà tá a wà yìí ẹ̀ ń bá fẹ́ ráńgẹ́lì yọ̀ ọ̀dọ́rùn. bí ṣe ń ṣe bí èèyàn gidi ní ìsìn ń gbọ̀ bá yá yóò yíjú padà sí ọ. Don't be carried away. Ṣé léyìí tó jẹ́yàwó kékeré ṣó lè mọ̀ pọ́nkọ́ lè mọ̀ sọ pé ńgbà torí òun ò burú ńgbà torí ẹ̀ tí ò ṣe pé orí ẹ̀ ò pé tí ṣe pé ó fẹ́ ṣe kinní kan. Ìtọ́kọ sì ń sọ lẹ́yìn inú pé bọ́ba ìlóyún ẹlẹ́ẹ̀kẹta. So bí ṣe máa ń rí nìyẹn priority tó fún ẹ ń sìn tó bá wọlé tán kò ní fún ẹ mọ́. Prepare for all of that. But I think that irú èèyàn tó lè take irú decision yẹn ẹni tó ti mature ọ̀nà ayé náà ló máa jẹ́ tó ti mature in life. Mi sọ pé worldly things o gbúdọ̀ jẹ́ni tó kéré tí ò ní wisdom because if you are not strong o lè ṣèyàwó kékeré. Don't forget that the society will not even want to listen to you. Ọlá pé irú àwa yìí àwọn external courses àwọn professional courses tá a take àwọn external readings tá a kà tá a rí àti another view of the scriptures ló jẹ́ káwa gan think outside the box. We were grown we grew up or we were trained to see àwọn ìyàwó kékeré as demon as devil as èrò ọ̀run àpáàdì níta àdàgbà bánú gbà tó di páwa náà ń take àwọn professional courses tá ń study tá ń tún scriptures wò tá ń tún ọ̀rọ̀ Ọlọ́run wò tá understand tá ń pè ń gbàlà gan ìlà tó mọ̀ pé all these things kọ́ ni ó gbéyàn lọ hell àbí heaven tẹ́ni ọba fẹ́ bàbá ti dáná fún ọ tí ì ṣe pẹ́ ń dẹ́ṣẹ̀. So and people like us yà á pọ̀ majority 95% of àwọn èèyàn tó bá rojọ́ sí wọn wo bẹ́ẹ̀ ṣe ń wá díẹ̀ mú mi yẹn kíni kan ó fẹ́ fẹ́ yàwó ìfẹ̀kàntẹ́lẹ̀ kan bá fẹ́ ṣe kejì wọ́n fẹ́ fẹ́ kẹta ò yẹ kó tuntun sí ọ. So majority àwọn tó lọ ọmọ bá wọn àti ẹ̀ ní listing sí ẹ because ìfẹ̀kàntẹ́lẹ̀ wọ́n ti rí ẹ̀ ń rí èṣù already. So all the names wọ́n máa call ẹ are you ready for that? Tó o bá ti mọ̀ tó o bá ti mọ̀ pé o ò ní capacity yẹn wọ́n wulẹ̀ listening to anybody tó ti níyàwó rí tó wá ń wù ẹ́. Àwọn ọkùnrin yẹn many of them weakling ni wọ́n o. Ìmíì tí ìyáálé ẹ̀ bá jágbe mọ́ yóò mọ̀ yàgbẹ́ sára yóò mọ̀ tọ̀ sí boxer ni. Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ẹ ló ti wá mọ́ form strong. Many of them are not strong at home. Tí ìyáálé bá ń búlì ẹ tó ń búlì àwọn ọmọ ẹ wọn bí ọkọ ń dá àkókò ẹnu mí ẹnu rẹ̀ ò ká ìyáálé rẹ̀. So ara rẹ̀ lọ́ọ́ bi léèrè. Ní rí láìfù ẹ torí majority of you call me I discovered that ẹ ti gbé gbogbo ẹ̀mí ilé ọkùnrin yẹn ò lè gbẹ́mí lọ́kùnrin especially tó jẹ́ pé wọ́n nìkan kọ́ lóbìnrin tó wà nínú láìfù ẹ̀. One woman mopo lọ máa jẹ́ bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé ò lẹ́mìí ẹ̀ please dúró de èèyàn tí ò níyàwó rí tó ò ní lórogún tó bá fẹ́ lórogún gan ẹ̀yìn ló máa wà wọ́n á fẹ́ lé ẹni kì í ṣe pé ó wàá bá a níwájú tó ò bá ti lè dá wà tó ò níṣẹ́ then ìyàwó kékeré kò sí fún ẹni tí ò níṣẹ́. I'm telling you kò sí fẹ́ni tí ò níṣẹ́ because tó o bá ti lọ láàárọ̀ tó dalẹ́ bóyá o láwọn èèyàn bí tó bá ti ń wo àwọn tán pẹ́ dé àwọn stáàfù tí wọ́n ń ṣiṣẹ́ fún ọ àtàwọn èèyàn tó wọ gan tó ń ṣiṣẹ́ fún tó ti ń wo gbogbo ẹ̀ tó ti rẹ̀ ọ́ ṣé bẹ́ẹ̀ ló ti mọ rí pé ẹnìkan mọ́ ọ lójú ẹnìkan jẹsẹ̀ mọ́lẹ̀ ẹnìkan ó kíkọ̀ dáhùn irú èmi báyìí èèyàn mélòó lèmi gan kí tí wọ́n wà lẹ́nìkan ògì mi. But if you are the type tó ṣe pé o ò níṣẹ́ iṣẹ́ ọkọ̀ ọ̀la o ò níṣẹ́ kan tó lè keep ẹ busy bẹ́ẹ̀ ló ti rí nàpẹ́ nìkan mọ́jú bẹ́ẹ̀ ló ti rí nàpẹ́ nìkan jẹsẹ̀ mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó o bá ti mọ̀ pé gbogbo rédèrèdè wọn nítumọ̀ sí ọ ọkẹ́ nìkan kọ̀ dáhùn òun wá validation òun wá approval má ṣe kékeré jókòó títí tó fi rí young person tí ò níyàwó rí. Are you getting me? Torí ẹ kàn kò ní ṣòro bá ara yín ni gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ ń rí they are not new things tó bá ti ṣe kékeré wàá build ara ẹni you build yourself. Polygyny ọ̀dẹ̀ lè bẹ̀rẹ̀ kò ń sórí ẹ̀ ló ti bẹ̀rẹ̀ so kò lè tán lórí ẹ̀ ọmọ tán tí ìbí sì máa ṣe polygyny pikin wey dem never born im go still do polygyny so tó bá feel pé bóyá capacity tiẹ̀ ò gbé there is no problem. Then ẹ̀yin ọkùnrin náà tẹ́ ń fẹ́ àwọn ìyàwó kékeré ṣé bẹ́yìn lẹ fẹ́ wọn ẹ̀yin lẹ́sìn mọ́gún tó sátì yín tẹ́ fi sá kúrò nù ilé tẹ́ fi wá ṣèkejì kí wá ló dé tẹ́nìkan wàá gbé wàá ń gẹ́lì wọ̀ ọ̀dọ̀ àwọn àgbàtẹ́ àwọn ìyálé àgbàtẹ́ padà sí wọn àjẹkùn ìyàlẹ́ ló ń jẹ́ ń bẹ̀ ọlọ́run gbọ́ then ìwọ tó fíù pé one day ìyálé ó rojú rere ẹ̀ ọ̀ǹtàn rẹ ni o ò lè rojú rere ìyálé títí tọkọ yín yẹn tí ó fi kú tó fi wọlé sùn ẹ̀ lè rẹ́
obìnrin méjì ò lè mọ dóko kankan wá rẹ àfi tọkùnrin wọn bá dáa ọkùnrin tí ó bá dáa àwọn ìyàwó rí ó rẹ̀ ṣùgbọ́n ọkùnrin tó bá dáa tó wúlò tó responsible bí ọmọ kankan dédé ló sùn òjì mọ́ bí ó ṣe máa ṣe ìyálé nù so tó bá fi ìpátọ̀dọ̀ ìyálé ló ti fẹ́ lọ rójú rere ọkọ ó ti mí ìsì ẹ̀ bóyá kó o kúrò ń bẹ̀ kó lọ mọ̀ ṣe single either single lady or single mother or single whatever bẹ́ẹ̀ o lè fi ìpè látara ìyálé tí ó sì máa claim títí dọjọ́ púpọ̀ kọ òun ló wá fẹ́ jọ kó wá fi ìpa rẹ̀ ló ti fẹ́ rí ayọ̀ kò lè work o you must be able to look away tó o bá lè ṣe yẹn kò ń ṣe dandan because fẹ̀kàn tẹ́lẹ̀ a wà ní society tí yẹ pé wọ́n ní ẹ̀yin tẹ́ jẹ́ single ẹ má ra lẹ̀ ẹ má ra lé ẹ má ra mọ́tò ẹ má ṣiṣẹ́ gidi ẹ má lò lọ because they have seen singleness as a weakness tí ìbá ṣe rú yẹn kí ló difficult in you staying single títí tí wàá fi rí ẹni tó fẹ́ tí ò ní gbogbo àwọn wàhálà yìí because èyí tó wá ń ká tiẹ̀ tó ń wọ ẹ wá lójoojúmọ́ yẹn it could be a weakness it could be a narcissist o mọ reason tíyàwó ẹ fi misbehave sí àwọn tó tiẹ̀ worst jù làwọn tíyàwó wọn ti lọ o mọ reason tíyàwó ẹ fi lọ ìwọ ló wá fẹ́ tẹ́rí sí mi ní gbogbo ẹni ìyàwó ẹ lọ ní ọ̀dá o but please do your assignment very well and when you have made up your mind make sure pé your happiness does not hang on somebody's action and inaction are you getting me happiness ẹ kò hang lórí ìwà tẹ́nìkan wù àbí wà tí ó wù bó bá wọ́ ọ wá you are happy bí ò bá wọ́ ọ wá you are happy seek your happiness elsewhere fẹ̀kàn tẹ́lẹ̀ bíbélì ní ègbé ní fẹ́ni tó fẹ́ lẹ́ẹ̀rán sí gbẹ́kẹ̀lé ẹni tí ń ṣe dáadáa sí yàn gan anything can happen a good man can change mo rí fídíò mọ́mí bishop Fúnkẹ́ Adéjùmọ̀ recently tó ń sọ pé kí àwọn obìnrin máa ní owó tiwọn have your own money no matter how good your husband is because anything can happen a good man can change o lè fi pé kò ní change kó change ẹni tó ti ń ṣe pé kinní tẹ́lẹ̀ ẹ lè pé méjì ẹ lè padà ìkejì lè dé ó lè kú all these things are not kì í ṣe pé they are just natural things that can happen so please ẹ lọ fira yín lẹ́mìí balẹ̀ ẹ̀yin ìyàwó kékeré yẹn ẹ make sure pé you have capacity ẹ ti build capacity tó o bá ní capacity spiritually kò lè pray ṣé o mọ̀ pé gbogbo ohun tí mò ń sọ yìí physical realm ni mi ti sọ spiritual realm o àwọn ìyálé kan jáde fún ẹni o tá a fẹ́ kó rin òwò wọjà káwọn ọmọ ẹ̀ gan kan di nǹkan míì if you cannot stand on your two legs to pray to stand up for yourself your children your own life àwọn ìyálé mi wọ́n ní kílẹ̀ mọ́ sùn láago kan ọ̀sán o tó o bá ti wá mọ̀ pé mi ẹ ò gbé ọkọ rẹ̀ tí wá ń bọ̀ ohun tí ní o mọ̀ wọ̀rí òun ti bá sọ àwọn fámìlì gan kìíní kan kì í rí bẹ́ẹ̀ mọ́ o kì í rí bẹ́ẹ̀ mọ́ torí gbogbo ẹ̀ ń lọ pláfọ́ọ̀mù ẹ̀ ń lọ DM ẹ̀ ń lọ kìíní kankan kiri yẹn kò yẹ kí yẹn wà nínú ìṣòro ògbésí ayé yín dẹ̀ wọ́n fẹ́ kẹta yẹn ò yẹ kó tuntun sí ẹ ó ti yẹ dé wà ló yẹ kó o ti mọ̀ yẹn mo ti ṣe fídíò kan concerning that few days ago o lè sọ pé bẹ́ẹ̀ nítorí pé o jẹ́ kejì wọ́n ló máa jẹ́ bus stop so ẹjọ́ nítorí ọlọ́run tó bá rọ̀yàn lọ́rùn ni kéèyàn ó ṣe kò sí sẹ́ni tí ò lè nílò ọ̀rọ̀ yìí because life is a pendulum ẹ má jà gbàgbé Digital Boss Academy is an online school wọ́n jẹ́ iléèwé orí afẹ́fẹ́ tá a ti lè kọ́ ẹ̀kọ́ nípa content creation editing of videos and different kinds of things tó jẹ́ pé ní a lè ṣe lórí online ṣe mọ̀ wípé social media has come to stay and there are a whole lot of things tá a lè ṣe láfẹ́fẹ́ gbogbo àwa táwa máa ń bá mi yẹn pé I want to be a content creator come and teach me how to create content all these things Digital Boss Academy mo lè recommend fún wa is an online school different curriculum náà ní different module different volume 1 volume 2 volume 3 each volume ló ti ní àwọn curriculum àwọn syllabus ẹ̀ tẹ́ pé tẹ́ bá máa parí ẹ̀ báyìí in fact you will be good to go because this is social media era you can do and undo with this online you can sell things you can do affiliate marketing you can learn content creation you know a lot of things tẹ́ lè ṣe so Digital Boss Academy +447 3972 43242 +447 397 243 242
Digital Boss Academy la já sí ẹjọ́ jẹ́ kí a bá wọn sọ̀rọ̀ through WhatsApp UK number ni ṣàdẹ̀mọ̀ pọ́n online school náà ní so kò ní kó jẹ́ Nigeria number ẹ bá wọn sọ̀rọ̀ WhatsApp enroll ẹ subscribe ó ti ní bá ṣe máa ṣe àwọn online classes wọ̀nyẹn and you will see that you will become relevant ó máa wà relevant ó máa wà important gbogbo láwájá bú mi tàmọ̀dó ó jẹsẹ̀ mọ́lẹ̀ ẹnìkan mọ́ lójú yẹn kò ní sí bẹ́ẹ̀ you because you are busy bó o wà nù lé gan you can be busy and work from home and make your money instead of looking at somebody tó tí ò kí ọtọ́ mọ́ ọ lójú so please ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí n tá a bá ń ṣe kọ́ mọ́ ká a la Lila Caps Nigeria Limited náà iléeṣẹ́ tó ń ta àgbo ní tewétegbò fún àwa tá a bá nílò àgbo fún ìlera ara wa lóríṣiríṣi àwọn infection ara tí máa ń mú kí èèyàn weak àtọkùnrin àtobìnrin àwọn infection herbs yìí ni wọ́n ń tà níléeṣẹ́ Lila Caps Nigeria Limited 08159405621 Lila Caps Nigeria Limited là ń pè then Landness Homes and Properties gbogbo àwa tá a wà lókè òkun pátápátá àtàwa tá a wà Naija ẹ̀jẹ̀ ara lè láti iléeṣẹ́ Landness Homes and Properties ilẹ̀ tó fini lọ́kàn balẹ̀ ni ẹ mọ̀ mo ti ń sọ̀rọ̀ Landness Homes and Properties ti pẹ́ in fact mo gbọ́ pé gbogbo ilẹ̀ Ìkòròdú ń sìn yìí gbogbo ẹ̀yányán ló ti tán gbogbo ẹ̀yányán òun ló ti tán bẹ́ẹ̀ ilẹ̀ sì wà ní Ọ̀jọ́ ní Arúlógún Ọ̀jọ́ nìbàdàn ilẹ̀ sì wà ní Ẹ̀pẹ́ Lagos àṣìnílẹ̀ ní Lagos Island láti iléeṣẹ́ Landness Homes and Properties 09066989877 09066989877 Landness Homes and Properties òun ni à ń pè so ẹ̀yin ìyàwó kékeré ẹ fira yín lọ́kàn balẹ̀ o ẹ fira yín lọ́kàn balẹ̀ tó o bá dẹ̀ mọ̀ pé ò ní capacity àti ṣe gbogbo wà láì mọ gbégbé ayé single rẹ lọ kò sí tó burú bẹ́ẹ̀. Thank you so much.